Ẹ káàbọ̀ sí ilé olóògbé Professor Pella. Orúkọ mi ni Kẹ́hìndé Abíọ́lá Pella. Ẹ káàbọ̀ sí ilé alágbára, ẹ káàbọ̀ sí ilé ẹni iyì, ẹ màmá káàbọ̀ sí ilé ẹni ẹ̀yẹ, ẹ káàbọ̀ sí ilé Professor Pella. Ta ni Professor Pella? Báwo ló ṣe jẹ́ wípé ògo Professor Pella kò sí ẹnìkankan tó rí i bá mọ́ lójú ayé bàbá Pella àti lẹ́yìn bàbá Pella káàkiri gbogbo àgbáyé? Kò tí ì sí magician ọ̀hún, òpìdán ọ̀hún tó rí ògo Professor Pella lébá, nítorí pé ògo kàsíàrà ni. Kí la ń láti mọ̀ nípa bàbá Pella? Kí ni ìgbésí ayé bàbá Pella? Àwọn ìṣẹ̀lẹ̀ ràmọ̀ǹdà wo ló ti ṣẹlẹ̀ sí bàbá Pella rí? Àwọn itú wo ni bàbá Pella parí? Kí ló tiẹ̀ jẹ́ gan-an? Kí ló dé tí gbogbo ayé máa ń bẹ̀rù Pella tó fi jẹ́ pé gbogbo ibi tí Professor Pella bá ti dé gbogbo èèyàn máa sọ wípé ọkùnrin takuntakun ló dé? Professor Pella àwọn jẹ́ ẹ̀dá kan tí Ọlọ́run dá. Nínú orúkọ wọn tí mo dá lẹ́ẹ̀kan tí mo dárúkọ wọn pé alákànṣe, ẹ̀dá kan tí àkàndá ni wọ́n, tí wọ́n jẹ́ olórí àti ẹni tí àwọn èèyàn jogún àwọn oríṣiríṣi nǹkan ìmọ̀ àti nǹkan pàtàkì lára wọn. Wọ́n jẹ́ aṣáájú gbogbo àwọn òpìdán ní Áfíríkà yìí. Nǹkan tí mo rántí nípa wọn, k'Ọlọ́run kó fọ̀run kẹ́ wọn, ó pọ̀, kò ṣeé sọ tán. Tá a bá ní ká máa sọ láti sìn tí ọdún yìí á fi parí gan máa sọ lọ náà nítorí oríṣiríṣi àwọn nǹkan náà ti ṣe káwa tó dáyé àti ìgbà tí agbọ́njú bá wọn tí wọ́n bí wá lọ́mọ. So wọ́n ti dára rẹpẹtẹ lórí iṣẹ́ idán tí wọ́n gbé dání. Àmútọ̀run wa ni wọ́n á tún kọ́ ìmọ̀ sí láti ìlú India. Wọ́n lọ gẹ́gẹ́ bí iṣẹ́ tí wọ́n gbé dání. Àwọn nǹkan ìyanu pọ̀ tí ó ti ọwọ́ wọn jáde táwọn èèyàn dẹ̀ mọ̀ ká tó sọ nípa wọn káàkiri àgbáńlá ayé. Wọ́n ti dá àwọn kankan wò táwa fetí gbọ́ nígbà tí wọ́n bí wa. Àwọn nǹkan kan ń bẹ tó ti ṣojú wa nígbà tí àwa náà dàgbà. Ó sì ní nǹkan táwa náà jogún. Wọ́n ti Professor Pella wọn kì í ṣe odú ni wọ́n kì í ṣe àìmọ̀fólókò. Wọ́n ti dá wọn àrà lóríṣiríṣi bí kí wọ́n géyàwó wọn sí 2 sí 3 kí wọ́n kún wẹ́lẹ́wẹ́lẹ́ tí wọ́n á tún sọ jí padà láwọn nǹkan tó jẹ́ nǹkan kàyéfì táwọn èèyàn máa ń ní ìbẹ̀rù lórí. Kódà wọ́n ti ṣe é débi pé wọ́n dán wọn wò ṣùgbọ́n Ọlọ́run ò fún àwọn ọ̀tá yẹn ṣe. Àìmọye nǹkan tí wọ́n ti ṣe tó pọ̀. Wọ́n lè gbé ìyàwó wọn kalẹ̀ báyìí kó sì gbéra kó máa fò lọ ní òfurufú láì fi nǹkan kan mú dání. Lẹ́yìn ìgbà yẹn wọ́n lè sọ wípé nsìn kí wọ́n dúró bí mo ṣe dúró nsìn ẹ lè má rí wọn mọ́. Pé wọ́n á máa ti entrance bọ̀ láti bí gate yẹn wọ́n á máa bọ̀. Àìmọye nǹkan náà ti ṣe. Wọ́n lè gbéyàwó kalẹ̀ nsìn kí wọ́n bọ́nà kí wọ́n sọnà sí kí wọ́n sun táwọn èèyàn sì rí i pé ẹni yìí ti dẹ́rú. So wọ́n á tún máa bọ̀ láti àárín èrò. Iṣẹ́ ṣápọ̀ tó ṣe rẹpẹtẹ. So irú wa yìí kò ṣeé rò tán. And then tí a bá ń sọ̀rọ̀ nípa olóògbé Pella, mélòó la fẹ́ sọ? Kò sí àfikún, kò sí àyọkúrò. So gbogbo nǹkan tó ń ṣe eléyìí lè sọ iye tó fojú rí nítorí gbogbo country tán ti lọ. Àrà tí wọ́n bá dá ní country yìí tàbí ní state míì nílùú Nàìjíríà náà tá wà yìí, ó lè jẹ́ itú tí wọ́n pa ń bẹ̀ yẹn kọ́ ni wọ́n máa pa ní ibi tí wọ́n tún lọ. So ìròyìn táwọn eléyìí bá sọ wọ́n lè ṣeré ní Àbújá ń sìn kó jẹ́ pé nǹkan yẹn yà wọ́n lẹ́nu kí
kí wọ́n kó ń bẹ̀ kí wọ́n tún lọ sí another state. Ó jẹ́ pé nǹkan tó ṣe different ni. Oríṣiríṣi nǹkan ni wọ́n ṣàṣe tó jẹ́ nǹkan mùjísà téèyàn fi mọ̀ pé àkàndá alákànṣe lóòótọ́ òun ni olóògbé Professor Pella jẹ́. So Aládòkun tá à ń sọ̀rọ̀ nípa yìí, àwọn bàbá tí wọ́n ń padán nígbà yẹn ni. So táwọn náà jẹ́ alágbára tí wọ́n ń padán. Bẹ́ẹ̀ ni àwọn oníbílẹ̀ ni. Ṣùgbọ́n níbi tí ẹ̀bùn tí Ọlọ́run fún dádì àkọ́kọ́ látọ̀run ni, and then India ni wọ́n wá tún àwọn ni wọ́n bá ṣe jù. Ẹ rí i pé agbára méjèèjì, black magic wà, white magic wà. So idán tí dádì ní lọ́wọ́ àwọn bíi tálé ni, wọn kì í láìkí pé ká máa ṣe bíi ètùtù àbí ẹbọ. So kíní yẹn tí ẹ bá dé stage wọn, tẹ bá wo ara wọn rí lórí stage, ẹ lè rí kán máa pọ̀fọ̀. Èdè India ni ẹ sábà máa gbọ́ nínú àwọn nǹkan tí a máa tẹnu wọn jáde àti àwọn music tẹ́ máa gbọ́ létí India ni. So agbára yẹn dẹ̀ ní Ọlọ́run ló mọ bó ṣe jẹ́, Ọlọ́run ló fún wọn. Ṣùgbọ́n ìgbà tí wọ́n wá ń gbọ́rọ̀ bàbá Ọládòkun yẹn pé alágbára ni òun náà máa ń padán, àwọn èèyàn máa ń hélì ẹ̀ wípé Pella yẹn náà wọ́n ṣe pé wọ́n papọ̀, káwọn ọmọ ọ̀gá ni wọ́n wá pè wọ́n papọ̀. Ṣùgbọ́n ìgbà tí òǹkálukú ṣeré ọwọ́ ẹ̀, a rí i pé ó jura wọn lọ. Ìgbà tí wọ́n lọ sí competition, torí ẹ rí i pé mo sọ ní ẹ̀kan pé wọ́n máa ń lọ sí Indian. Ṣùgbọ́n Indian yìí náà wọ́n máa ń ṣe ìdíje, wọ́n fẹ́ mọ ọ̀gá, wọ́n kọ́kọ́ máa ń respect, wọ́n máa ń ṣe àpọ́nlé fún olóògbé Pella pé kéèyàn wá láti Nàìjíríà ó wá tún jẹ́ni tí ó kọlà. Wọ́n máa ń fi ìyẹn bu ọlá fún wọn, tí wọ́n bá débẹ̀ wọ́n máa ń kẹ́ wọn gẹ́gẹ́ bí ìgbà tí president wọ orílẹ̀-èdè kan ni. So wọ́n wá ń wò wípé irú ẹni tó wáyé òun gan tún wá ń láì ṣe páwọn làwọn fún lágbára tó ń lò, ó wá tún fẹ́ máa ṣe ju àwọn lọ. Ẹ mọ̀ pé àwọn kan wà tí wọ́n ní kíní kan mo jù ú lọ, mi jù ú lọ. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹ̀bùn tí mo sọ lẹ́ẹ̀kan pé Ọlọ́run láti ọ̀run, tẹ́ bá ti gbọ́ ìtàn Pella dáadáa, láti ọ̀run lọ́lọ́run ti fún wọn ní kíní yẹn. Wọ́n kàn tún tẹ̀síwájú nígbà tí wọ́n délé ayé, wọ́n súnmọ́ àwọn tí wọ́n jọ ní agbára yẹn láti tún jẹ́ kí kíní yẹn máa tẹ̀síwájú ni. So wọ́n wá jọ ṣe ìdíje láàrin àwọn kan. Ẹni tí wọ́n wá jọ ṣe yìí, so ohun tí olóògbé Pella fi ju ẹni yẹn lọ ni pé wọ́n gbé ìgò kalẹ̀, wọ́n wá sọ ẹni yẹn sínú ìgò yẹn. So nígbà yẹn gbogbo àwọn tó jẹ́ àwọn alágbára tó wà ńbẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní bẹ̀ bàbá wa Pella yìí pé kí wọ́n dákun kí wọ́n yọ̀ǹda ẹ̀, pé ó ti gbà pé ọ̀gá lọ̀gá ó máa jẹ́. So ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ nígbà yẹn nìyẹn. Àwọn ère tó wà níbí báyìí, bí irú bíbà yẹn ń sìn, wọ́n ṣe gẹ́gẹ́ bí àpáta ni. Àpáta yẹn wọ́n fi dá kíní ìlọ́lá, torí àpáta yìí ó máa ń tanná nígbà tí bàbá wà láyé, omi dẹ̀ máa ń jáde nínú ẹ̀. So wọ́n fi dá ọlá fún kíní tẹ̀ ń wò yìí, nítorí pé tí a bá wò dáadáa rí i pé àgé àlùwàlá kẹ́tù ni ó wà nísàlẹ̀ yìí. Bó wá ṣe wà nísàlẹ̀ yìí tí kíní yìí dàbí ejò tó jáde, kò síbi tí ẹ ti máa rí kíní yìí, ẹ ti mọ̀ pé Pella ni. Wọ́n ń bẹ láyé o,
wọn ò sí láyé o. Gbogbo ibi tí èèyàn bá ti ń rí kinní yìí á ti mọ̀ pé pẹ́là ni, àìdá pé wọ́n ní ọmọ pẹ́là kan ló kọjá yẹn tí wọ́n bá ti ń ríru kinní, torí pé àrà kan ni dádì dá ní orílẹ̀-èdè India tí wọ́n lọ nígbà tí wọ́n padán débì kan. So wọ́n kó sínú àgé yẹn, àgé tí wọ́n wá kó sí yẹn òun ni wọ́n wá jáde báyìí ló fa sábàbí wọ́n fún wọn ní oyè náà nígbà yẹn wípé ẹni tó wá láti Nàìjíríà tó sì kọlà wọ́n fún wọn ní àmì ìdánilọ́lá mẹ́ni ìgbàgbé. Òun ni kinní fi wà ń bẹ̀. So wọ́n wá ṣe kinní láti bọlá fún, wọn ò fẹ́ kó wà lásán. So gbogbo bíbà yìí omi máa ń wà ń bẹ̀ ni ní ọjọ́ ayé bàbá, tó omi máa ń wà ń bẹ̀ tí gbogbo àpáta yìí, gbogbo hòtẹ́ẹ̀ ń wò yẹn omi máa ń jáde ń bẹ̀ tí iná wà, tí everything wà òkè. So bí kinní yìí ṣe jẹ́ nìyẹn. Torí kí bàbá tó kú tí mo fi ní Professor Kenny Pella, lèmi náà ti ń gun stage, torí pé àwọn tó bá rí mi, tó ti rí mi rí tàbí tí ò rí mi á ti máa gbọ́ wípé ẹnìkan jẹ́ Professor Kenny Pella. So èmi náà jọ àwọn ogún dáadáa, torí mo jẹ́ tọ́ wọn dáadáa. Wọ́n sì fún èmi náà ní nǹkan tí èmi náà lè fi máa yangàn. Tí wọ́n bá ń sọ pé sọmọ Pella ni àwọn nǹkan tèmi náà lè fi proof pé ọmọ Pella ni mi tó tọ́. Èmi náà ti gun stage bí bàbá ṣe ń gun stage, bí bàbá ṣe máa ń géèyàn náà wọ́n fún èmi náà ní ìyọ̀ǹda yẹn láti géèyàn, tèmi náà dẹ̀ géèyàn tó yẹ pé àwọn èèyàn lè sọ pé ó géèyàn lóòótọ́. So mo ti ṣeré ní Town Hall sẹ́yìn, Ṣakí ni o, mo lọ Benin Republic, mo lọ sí Ìdíròkò. Àwọn èèyàn mọ̀ mí káàkiri àti perform, tó yẹ pé tí wọ́n bá ń sọ̀rọ̀ Professor Kenny, àwọn èèyàn máa sọ nípa mi. Ní ilé ìwé tí mo ti jáde náà wọ́n ń sọ nípa mi gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ nípa bàbá. Ṣùgbọ́n nǹkan tí mo wá tún jogún tí ó dí mi lọ́wọ́ díẹ̀ láti máa tẹ̀síwájú nínú idán ni pé kò ń ṣe idán nìkan ni bàbá Pella fi sílẹ̀ fún àwa tí a wà lọ́dọ̀ wọn. Wọ́n jẹ́ doctor, torí professor tí wọ́n ń pè wọ́n doctor ni wọ́n máa ń ṣe ìtọ́jú àwọn alárùn ọpọlọ, láwọn tí wọ́n bá mu cocaine, tí wọ́n ṣà mu ìmukúmu, tí wọ́n ń fàfàkùfà. Ẹ rí i pé lásìkò yìí kinní yẹn ti pọ̀ wípé eléyìí mu kòló. So mo ní ọ́fíìsì tèmi náà ń dálejò lóhùn láti máa tọ́jú irú àwọn ẹ̀dá bẹ́yẹn tí àwọn èèyàn dẹ̀ mọ̀. Wọ́n máa ń gbé oríṣiríṣi àwọn èèyàn wá, bọ́yá èèyàn ń fa kòló ni, èèyàn ń mu ọtí ni wọ́n fẹ́ kó mú mọ́ ni, ọmọ nǹkan ń fẹ́ wọ́ ni. Wọ́n nífẹ̀ẹ́ àwòrán nítorí pé ibi tí wọ́n lò sí ju ìlú India ni, ilẹ̀ India yìí. Àwọn tí wọ́n ń bá ṣe àwọn alágbára tí wọ́n ń padán ni. So tí ẹ bá wá ń wo fíìmù, ẹ ó rí i pé gbogbo nǹkan pátá, àwòrán oríṣiríṣi ló wà nípa ohun tó dìrọ̀ mọ́ magic ní ilẹ̀ India. So ẹ lè rẹ́ nìkan tó ń padán kó má ní àwọn àwòrán. Àwọn àwòrán yẹn ó jẹ́ nǹkan tí èèyàn lè wọnú ọgbà kan. Tó bá wọnú ọgbà yẹn, wọn ò ní sẹ́ sọ fún pé ilé alágbára ni bíbà yìí. Tí ẹ bá délé oníṣègùn, ẹ ti rí i pé àwọn nǹkan tẹ́ máa rí, ẹ ti mọ̀ pé ilé oníṣègùn òun lẹ délé. Tẹ́ bá dé ilé àwọn oníṣàngó ń sìn, àwọn nǹkan tó tòjọ́ bí o ṣe Ṣàngó, òkúta Ṣàngó nǹkan kan, ẹ ti rí i pé oníṣàngó ni wọ́n ń lo bíbà yìí. So bẹ́ẹ̀ náà ni àpẹẹrẹ àwọn eré yẹn. Dáadé láìkẹ́ nítorí pé irú nǹkan tó bá pàdé ní India ni lórí nǹkan tí wọ́n gbé dání. So tìtorí ẹ̀ ni wọ́n fi láìkì eré yẹn láti ṣe sí àwọn gbogbo ibi tí, yàtọ̀ sí báyìí, gbogbo ibi tí wọ́n bá wà ni wọ́n máa ń ṣe kinní ẹ̀ sí láti jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé ilé lágbájá òun làwọn dé. So
wọ́n ṣe láti jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé àwọn délé Pella gẹ́gẹ́ bí iṣẹ́ tí wọ́n gbé dání. Àwọn ère yìí ó kàn wà fún design pé kéèyàn wọlé alágbára kan kí wọ́n wò wípé wọ́n rí àpẹẹrẹ wípé kí ni eléyìí jẹ́. Ó jẹ́ nǹkan tí bàbá rí ní ilẹ̀ India wípé bí wọ́n ṣe máa ń ṣe inú ọgbà àwọn alágbára nìyẹn. Kò sí òòṣà kankan bẹ́ẹ̀ tí wọ́n ń bọ kán tó jáde láyé. Ìgbà tí wọ́n dẹ̀ jáde láyé náà kò sí òòṣà kankan tá à ń bọ àbí à ń fún nǹkankan lépo. Òǹkálukú lè wá bíbà yìí ṣeré, ya fọ́tò. Àwọn àìmọye àlejò ló máa ń wá síbà yìí. So kò sí òòṣà kankan, kò dẹ̀ disturb mọ́ṣáláṣí nítorí bàbá tó nífẹ̀ẹ́ sí Islam ni tí wọ́n máa ń kírun wọn déédéé, wọ́n máa ń sin lọ́hùn. Kò sí bàbá sí ń lọ sí ní àjò kan gan tí wọ́n bá ń pèrun lọ́wọ́ báyìí, bàbá ní kí òǹkálukú páàkì mọ́tò àádẹ́ kírun níbẹ̀ yẹn. Kò sí nǹkan kan tó jẹ́ ẹbọ tàbí òòṣà kan ní bíbà yìí. Tọ́ bá gbéyàwó kalẹ̀, wọ́n á gbé gbogbo èèyàn náà ló máa rí. So wọ́n wá gé sí méjì, wọ́n á gbé ẹsẹ̀ sẹ́gbẹ̀ẹ́, wọ́n á gbé orí síbì kan. Àwọn èèyàn láǹfààní àti wá wò. So wọn ò ń ṣe kìí ṣe bójúbójú. So tọ́ bá ti wò tí gbogbo ayé ti rí, wọ́n á wá jọyàn padà tí ìyàwó yẹn á dẹ́ dìde. So lágbára Ọlọ́run wọ́n fún èmi náà lágbára yẹn tèmi náà ti ṣe dáadáa ní táwọn olùṣẹ́yìn nù. Ẹni tó bá ti rí mi tó mọ̀ mí, òun náà rí lóòótọ́ pé gẹ́gẹ́ bí bàbá ṣe máa ń pé èèyàn wípé ọ̀yá ẹ wá ẹ wò ó, tí wọ́n á wò fínífíní tí ò ní sí wàhálà. Wọ́n ti so àìmọye káàkiri Àbújá nígbà tí wọ́n ṣeré fún Babangida, President Babangida, a jọ wà lórí stage ní ẹni tó bá ti rí mi rí. Nígbà tí a ṣeré fún Sani Abacha, president wa ní Abuja ní Aso Rock, a jọ wà ní orí stage àti bàbá náà ni. So wọ́n sì dára rẹpẹtẹ, wọ́n ṣe wá lálejò, wọ́n tún fún bàbá ní àwọn nǹkan oríṣiríṣi. Àìmọye oyè tí bàbá ti jẹ tá a lè máa kà torí pé wọn ń ṣe ẹni téèyàn tún lè máa kò sí bí ọmọ kékeré bá délé ayé ń sìn a máa gbọ́ nípa Pella lọ nítorí wọ́n sì tún wà nílé ayé, wọ́n tún tẹ̀ síwájú lọ. Àkàndá alákànṣe ni wọ́n gẹ́gẹ́ bí orúkọ wọn ò lè parẹ́ nínú ayé tá a wà yìí káàkiri àgbáńlá ayé. Ibi tí mo wà yìí ni wọ́n sin olóògbé bàbá wa Moshood Fọlọ́runṣọ́ Àtàndá alákànṣe Abíọ́lá Pella sí. Bàbá ló sùn ní bíbá yìí, Professor Pella, the great magician tí gbogbo èèyàn mọ̀ ní káàkiri àgbáńlá ayé tí wọ́n jẹ́ ọmọ bíbí ìlú Ìṣẹ́yìn.